Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe èyí tó lágbára o. Gist yìí tún lágbára o, ẹ̀yin èèyàn lé. Ẹ mọ̀ pé àwọn family Queen Naomi wọ́n lọ bá Kabiyesi allegedly wípé kí Kabiyesi kí wọ́n yàǹda Queen Naomi kí Queen Naomi máa bá tiwọn lọ. Wípé àwọn fẹ́ return bride pride fún Kabiyesi. Wọ́n ní Kabiyesi dẹ̀ sọ fún wọn wípé kí ló dé, kí ló ṣẹlẹ̀. Ẹ mọ̀ pé àwọn ò fi ọ̀rọ̀ Queen Naomi ṣeré, why tẹ́ máa gbé irú nǹkan báyìí wá káwọn mọ́ palace. Wọ́n ní àdéhùn àwọn tí àwọn ṣe wípé Kabiyesi ò mú ṣẹ. Àdéhùn wo ni mo ṣe? Àdéhùn tẹ́ ṣe ni pé ní oṣù mẹ́ta wípé àwọn ìyàwó yín tẹ́ kó sínú palace wọ́n á kúrò ní palace. Queen Naomi a lè wọlé. Ẹ tiẹ̀ tún sọ pé máa ṣe wedding fún Queen Naomi gan àti welcoming party. Kabiyesi ní àwọn ò ṣe gbogbo nǹkan tí wọ́n sọ yìí. Ṣùgbọ́n àwọn family ní tí wọ́n bá ti mọ̀ pé àwọn ò lè mú àdéhùn wọn ṣẹ o, kí wọ́n fi Queen Naomi kí Queen Naomi máa bá tiwọn lọ. Bí a wá ṣe gbọ́, wọ́n ní Kabiyesi, wọ́n ní wọ́n di ọwọ́ Queen Naomi mú. Wọ́n ní wọ́n ń béèrè lọ́wọ́ Queen Naomi yìí pé ṣé o fẹ́ kí n yọ̀ǹda ẹ kó máa bá titi ẹ lọ? Tó bá jẹ́ pé lóòótọ́ ò nífẹ̀ẹ́ mi mọ́, ṣé ó wù ẹ́ kí n yọ̀ǹda ẹ kó máa bá titi ẹ lọ? Wọ́n ní Queen Naomi ò lè sọ̀rọ̀ o. Wọ́n ní Queen Naomi dákẹ́ ni. Wọ́n ní eventually Queen Naomi bẹ̀rẹ̀ sí sunkún. Ẹ̀yin èèyàn lé. Nǹkan tí mo fẹ́ sọ fọ́rọ̀ ẹ̀ ni pé wàhálà tí Queen Naomi ń face ó ti pọ̀ jù nínú palace Kabiyesi. Wàhálà tí wọ́n ń go through ó kọjá ọjọ́ orí wọn. Pẹ̀lú gbogbo àwọn ìyá tí Kabiyesi lọ fẹ́ sínú palace. Ẹ̀yin èèyàn lé, àfi k'Ọlọ́run ṣàánú wa. Ẹ jẹ́ ká jọ wọ inú gist yìí. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lé ń kọ́? Orúkọ mi ò yí padà. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tún à ń sọ nítorí pé àwọn tí wọ́n ní àǹfààní láti gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn lé, tí ẹ bá ti subscribe, ẹ subscribe o. Kẹ́ dẹ̀ tẹ notification bell yìí so that a bá ti post any gist, ẹ máa rí òkè ní ọlá yín á máa lọ. Ọlá yóò ní lọ ìsàlẹ̀ láíláí. Sọ̀rọ̀ nípa royal gist, celebrity gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé, ẹ tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ máa rí. Ẹ̀yin èèyàn lé, à ń ṣe advert lórí channel yìí ní ọlọ́kan òjọ̀kan. Ẹ kàn sí wa ní masholagistv@gmail.com. lẹ́ẹ̀kan sí masholagistv@gmail.com. Ó yà wá lẹ́nu nígbà tí a gbọ́ wípé Kabiyesi wo ojú Queen Naomi. Wọ́n béèrè lẹ́lẹ́kínní, ṣé o fẹ́ kí n yọ̀ǹda ẹ kó máa lọ? Wọ́n béèrè lẹ́lẹ́kejì, ṣé ó wù ẹ́ kí n yọ̀ǹda ẹ kó máa lọ? Àwọn á lọ sọ fún gbogbo aráyé wípé àwọn ti free ẹ, o ní láti lọ, láti máa lọ fọ ẹni tó bá fẹ́ fẹ́. Wọ́n lẹ́lẹ́kẹta Kabiyesi tún béèrè. Wọ́n ní Queen Naomi ò lè sọ̀rọ̀. Wọ́n ní Queen Naomi bá bẹ̀rẹ̀ sí sunkún. Ẹ̀yin èèyàn lè rí pé ọ̀rọ̀ yìí ó lágbára díẹ̀. Àfi kí Ọlọ́run kó ṣe àánú Kabiyesi àti Queen Naomi. Ẹ̀yin èèyàn lé, ẹ̀yin náà mọ̀ pé Queen Naomi àti Kabiyesi ìfẹ́ wọn, ìfẹ́ tó dé òkun àyà ní ìfẹ́ wọn, ìfẹ́ tó jinlẹ̀ ní ìfẹ́ wọn. Ẹ rí pé gbogbo àwọn seers yìí, gbogbo wọn náà ti jáde náà ti sọ̀rọ̀ nípa nǹkan bí Ọlọ́run ṣe so wọ́n pọ̀ àti bí wọ́n ṣe destiny láti wà fún ara wọn. Kabiyesi nífẹ̀ẹ́ Queen Naomi dọ́kọ̀dọ́kàn. Èmi tí mò ń sọ̀rọ̀ yìí, gbogbo àwọn nǹkan tí Kabiyesi ti gbé ṣe fún Queen Naomi, in fact ó ti fi hàn pé Kabiyesi nífẹ̀ẹ́ Queen Naomi. A ní láti máa tanra wa. Ṣó ti yé yín? Kabiyesi ò fi ọ̀rọ̀ Queen Naomi ṣeré rárá. Sọ ẹ̀yin èèyàn lé, wọ́n ní àwọn elder, wọ́n ní wọ́n ń tojú bọ̀ nǹkan tí ò yẹ kán tojú bọ̀ lórí ọ̀rọ̀ Kabiyesi. Wípé wọ́n ń sọ fún
Kabiyesi pé kí wọ́n háàdì Adésínà àti Adéṣẹwà ọmọ tuntun àwọn ìbejì yìí tí Kabiyesi bí. Wọ́n ní Kabiyesi ní Tadéníkàwò àti Queen Naomi àti Princess Diola àwọn náà ní ọ̀wẹ̀ kí wọ́n má dá sí ọ̀rọ̀ ìwẹ̀ kọ́dẹ̀ má tójú bọ ọ̀rọ̀ fámílì àwọn lè sẹ́tù ọ̀rọ̀ àwọn bí àwọn ṣe fẹ́. So lórí ọ̀rọ̀ èyí tí Kabiyesi di ọwọ́ Queen Naomi mú, wọ́n ní Queen Naomi ò lè sọ̀rọ̀, wọ́n ní wọ́n ń sunkún ni. Èyí fi hàn wá wípé Queen Naomi ṣì nífẹ̀ẹ́ Kabiyesi. Kabiyesi dẹ̀ ṣì nífẹ̀ẹ́ Queen Naomi. Kabiyesi dẹ̀ ń gbégbèsẹ̀ lọ́wọ́ bí àwọn olórí yìí bí wọ́n ṣe wà ní ààyè tiwọn tí Queen Naomi àti ọmọ wọn á lè padà wọ inú palace. Gist tá a gbọ́ nìyẹn tá a ní ká mú wá fún yín. Etí tẹ fi ń gbọ́ mi ò ní di, ọwọ́ tẹ fi ń tẹ subscribe like oníkan ìsàlẹ̀ àpò ní àṣẹ Ọlọ́run ọba. Òkè òkè ní ọlá yín á máa lọ. Please share this video, like and subscribe. God bless you.